Mo kí gbogbo àwa tẹ́ a jẹ́ ọmọ Nàìjíríà pátápátá nílé lóko lẹ́yìn odi. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kankan wa. Mo sì pàtàkì mo kí ẹni tẹ́ ẹ pera yín ní oníṣẹ̀ṣe ní ìtí ń já sí pé àwa yìí náà nínú oníṣẹ̀ṣe là ń bẹ. Gbogbo wa pátápátá oníṣẹ̀ṣe ni wá, àlàyé ń bọ̀ lórí ẹ̀. Ṣé ẹ rí ẹjọ́ ọmọ kan ni mo fẹ́ mú wá, òun lẹ̀ ń wò lórí fọ́nrán yìí. Kò ní yẹ àtiwọ́ àti tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ ẹ̀ kò ní yẹ ẹ̀yin méjèèjì pọ̀. Ẹ dúró ná, ẹ ṣe ń ṣe bí olórí burúkú báyìí, ẹ ṣe ń ṣe bí aṣiwèrè báyìí. Ta ni tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ níwájú kábíyèsí Ṣọ̀ún? Ṣé wọ́gọ̀ ògbórúkọ yẹn ni Ṣọ̀ún? Ta ni tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ níwájú ẹ̀? Ọba ló nílẹ̀. Àwọn bàbá Ṣọ̀ún náà mọ̀ pé àwọn náà ní ilẹ̀ kí ìmáàmù tó dé. Àbólórí burúkú ni ẹni. Ó porúkọ ara ẹ̀ ní Afọlábí Mokunfáyọ̀. Ṣé rí ọmọ yìí kò sí ìtó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀, gbogbo bó ti máa ń wí wóróworó láti jọ́njọ́ yìí. Á lóun ń dá sí kinní kan, most especially àwa mùsùlùmí lá máa wá tọ́ka sí tá máa point. Ṣe sùúrù tí àáfà kan tàbí mùsùlùmí kan tán bá ti bẹ́ẹ̀ ní nǹkan ipò rí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé iṣẹ́ olóṣó ló ń ṣe, tá a sì mọ̀ pé mùsùlùmí là gbọ́ pé o kọ́kọ́ fẹ́, bóyá mùsùlùmí yẹn wá fún ẹ lóyún kò gbà á tó fi padà di ilé mọṣúnú ilé yín, a ò mọ̀, bóyá nǹkan míì ló pa yín pọ̀, a mọ̀, àmọ́ mùsùlùmí ló máa ń sábà ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ sí, kò sì sí èyí tó kàn wá pẹ̀lú tiẹ̀, tí kì í máa ń ṣe wípé ọ̀rọ̀ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ tó wá sọ recently, tó wá ń pe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní toilet. Kò ní yẹ àtiwọ́ àti tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ ẹ̀ kò ní yẹ ẹ̀yin méjèèjì pọ̀. Ó mọ̀ pé ìwọ yìí náà ni àwọn civil defence tí wọ́n kọ lẹ́tà sí tó ń gbé wọn ṣépè, bó tẹ̀ jẹ́ pé ó ti padà lọ delete fídíò yẹn tán ní ọlọ́pàá wọ́n fẹ́ rí ẹ lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n ń ṣépè. Wọ́n sì mú kéèsì ẹ wá fún mi ní 2024 December ni wọ́n mú kéèsì ẹ wá fún mi. Kí ni kéèsì ẹ? Bóyá kò mọ̀ káwa ó ṣàlàyé fún un, torí pé tó bá rò pé kinní kan eléyìí náà mo dẹ̀ tún wá fẹ́ fi gbogbo wọn tó ń gbọ́, má jẹ́ kéèyàn kan kó gbá ẹ mọ́. Gbogbo àwọn tó ń rí lórí social media babaláwo kinní kan irọ́ ni wọ́n ń pa, kò sẹ́nì kankan lórí social media tó ń sọ dáadáa nínú wọn, olè ni wọ́n fẹ́ jà. Lára ẹ̀ lọmọ yìí, ẹnìkan ló mú ẹjọ́ ẹ̀ wá fún mi, máa play voice yẹn because mi ìfẹ́ ohun tó jẹ́ pé máa ní defamation of character. Voice yẹn rèé. Ọ̀gá mi, kí ni tí mo sọ fún yẹn, fẹ́ kí bá mi blog kẹ́kọ̀ọ́, gẹ́gẹ́ tí mo sọ fún yín kó máa bá àwọn Muslim yẹn tó bá yàn yẹn, fẹ́ kí bá mi blog yẹn pẹ̀lú gbogbo àwọn information ṣe é lè ṣe. Ẹnìyẹn ní kí n bá òun ṣe nǹkan kan pé pẹ̀lú information ẹ̀ pẹ̀lú details ẹ̀ pé ó gbáàyàn, pẹ́nìyẹn ó gbáàyàn. Wọ́n á níta ní ìgbà tó máa send picture, ó jẹ́ picture ẹ̀. Kí ló ṣe? Wọ́n léèyàn ní diabetes. Kí là ń pè ní diabetes? Ìtọ̀ ṣúgà. Nígbà téèyàn ní ìtọ̀ ṣúgà, ẹnì yìí kó tó ẹ̀ tó wá sọ fún ẹ pé òun ní ìtọ̀ ṣúgà lásán, pé ó kọ̀ rí ẹ pé òun ṣe pé ó pe rẹ lóní ìbílẹ̀ lórí social media, ó fún ẹ ní 60,000 naira. Ó ti máa yí ẹ báyìí o, ó fún ẹ ní 60,000 naira. Lẹ́yìn yẹn ló ṣẹ̀ wá bi ẹ́ léèrè pé ṣé o lẹ́ni tó lè bá wọn ṣe oògùn ìtọ̀ ṣúgà diabetes, léyìí tí ń já sí pé ohun tí ò le. Mo ń sọ fún wa gbogbo ìgbà pé mi ṣe wà yìí, ọmọ babaláwo ni mí, oníṣègùn ni bàbá tó bí mi lọ́mọ. Ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ló sọ àwàdà àfà. Ok, ìtọ̀ ṣúgà lára ètò túké tá a túmọ̀ tá a lè sáré ṣe, òun ni wípé kéèyàn wá kọ́ńblálà, kéèyàn bá jó tó bá dà sínú omi ragolis water tó mú, ìtọ̀ ṣúgà yẹn máa lọ. A lọ wọ ewé àsùnwòn òyìnbó, kọ́ńblálà, ewé ará àgbà, ọ̀gẹ̀dẹ̀ dúdú, àwáge kéékèèké, àṣà ọgbẹ, ìyèré, àwa lọ gbogbo ẹ̀ pẹ̀lú ṣúgà oníkóró. Tẹ́nìyẹn bá fi ń mú nǹkan gbóná tó bá ń lò dáadáa, ó di dandan kí ní tí wọ́n ń pè ní diabetes kó lọ. Ìyẹn nìwọ wá gba
almost 400,000 naira lọ́wọ́ ẹnìyẹn sí. After you collected that 400,000, òun àti ẹnìyẹn àti nǹkan míì tó ló tún fẹ́ bá wọn ṣe, ó wá gbé kinní yẹn lọ sí DHL. DHL kọ́kọ́ náà máa gba 210. After that 210 ó tún wá ní wọ́n máa fi 70,000 kún. Láti ìgbà yẹn o ò dá kinní yẹn, iye oògùn o ò gbé fún wọn mọ́ o, iye owó o ò dá padà fún wọn mọ́ dàárọ̀ yìí. O sì ń pe ẹ lóníṣẹ̀ṣe. Ṣé oníṣẹ̀ṣe a máa lu jìbìtì? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jó oníṣẹ̀ṣe là ń bi léèrè o, tó gbogbo yín náà là ń rí lórí social media, ẹlòmíà kó kinní kalẹ̀ á lóun oníṣẹ̀ṣe. Ṣé oníṣẹ̀ṣe a máa lu jìbìtì ni lórí ìtọ̀ ṣúgà lásán? O sì gba adúrú owó tó ti bòdì sí ẹ lọ́wọ́ ti lé ní 450,000 naira. Láftà tí wọ́n ti fún ẹ 60,000 pé wọ́n fún ẹ, wọ́n dáàṣì ẹ. Ìwọ Afọlábí Mokúnfáyọ̀ yìí, a sì ń wú ẹ láti ìgbà mo ní èmi èyí ṣiṣẹ́ ẹrú ẹ̀. Rísì tèmi ò fi ń ṣiṣẹ́ ẹrú ẹ̀ ni wípé èmi ò wá láti wá tarnish image anybody. Tèmi ni wípé má ta sí àáfàá mi, tó bá ti ta sí àáfàá mi, àwa wá ẹkàn bí ó bá wà. Now ó wá jáde lánàá, ìwé ẹ̀ náà wá ṣẹnu fọ́ṣàfàṣà. Ó ní pé òjò bá tiẹ̀ máa pa ni á jẹ́ òjò tó le. Kò ní jẹ́rù ìwọ tó o ṣe yín bíi àgbàdo sísun yìí, ìwọ tó dàbí ẹja ṣáwá. Gbogbo tó rẹ èpè ló máa ṣe. Ẹ ti ẹ̀já gbọ́ ohun tó kọ́ sọ. Kò ní yẹ àtiwọ́ àti tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ ẹ̀, kò ní yẹ ẹ̀yin méjèèjì pọ̀. Ẹ dúró ná, ẹ ṣe ń ṣe bí olórí burúkú báyìí, ẹ ṣe ń ṣe bí aṣiwèrè báyìí. Ta ni tọ́ílẹ̀tì Ògbómọ̀ṣọ́ níwájú kábíyèsí ṣọ̀hún? Ṣé iná ti gbọ́ ídíọ̀tì? Kí irú ilé máa lanu gbàgà tó máa tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ kinní kan, àwọn ẹrú Lárúbáwá, àwọn ẹrú kinní kan, àwọn bàbá ńlá kú bàbá yín ẹrú ni wà. Ọ̀rúnmìlà ibolẹ ló ti wá, ẹ ló tẹ̀wọ̀n rọ̀. Ọ̀rúnmìlà tó wá láti ilẹ̀ Saudi, ṣe ẹrú kọ́ nìwọ? Gbogbo wa lẹrú. Ọlọ́run nìkan ló mojúlówó ọmọ nú àwọn ọmọ. So mi ní nǹkan bẹ́ẹ̀ ṣe. Now nígbà tó wá ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ tó ṣẹnu bí ìfùrọ̀ agbépò, ìwọ ọmọ olóṣò yìí, gbogbo àlámọ̀ ẹ lórí péèjì ẹ kò sí ìmúra pé ìṣẹ̀ṣe. Ṣé bí èmi yìí níjọ́ tí wọ́n ń ṣèṣẹ̀ṣe ní rédíò station, wọ́n dìdí gbéṣẹ́ fún mi ni pé kí n bá wọn kí àwọn oníṣẹ̀ṣe orin. Mojúbà akọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà fún Elédùmarè ọba mi atáyérọbí agogo. Ìbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi, ìbà lọ́wọ́ ẹ̀yin bàbá, abọrúbọyè nílé awo, Oòduà àgbèwá o láṣẹ aláwòrán bí òkè. Èmi àdá ńlá tí ń bẹ́ igi nígbó táriwo ń gbagbó, èmi òkòrìbìtì tí ń bọ́ sómi tí gbogbo ẹja ń pariwo, èmi aṣòro gbámú bí iná Ògúndèyí Kàbírù Kàbísanra lèmi ń jẹ́ ọmọ Adéyínká Àyìndé Akérèfínú ṣọgbọ́n ọkùnrin ogun. Òkun ṣú nàrenàre, ọ̀sà ṣú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, ẹlẹ́sàn rẹ̀sán, alásàn ràsán, omi orí ọ̀tá ò gbọ́dọ̀ dá, àgbàmọ̀léwọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ wò, wọ́n rí i pé kò sunwọ̀n rárá, wọ́n fi irun gbágún ojú, wọ́n fi irun gbọ̀ndíyà gbingbin. Ìṣẹ̀ṣe ni wọ́n dífá fún, eléyìí tí ń ṣe olórí orò níwàrun. Ìyá ẹni ní ìṣẹ̀ṣe, bàbá ẹni ní ìṣẹ̀ṣe, orí ẹni ní ìṣẹ̀ṣe, Olódùmarè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe là bá bọ ká tó bọ̀rìṣà. Ṣé o gbọ́? Wàá gbọ́ ìtumọ̀ ìṣẹ̀ṣe. Gbogbo ìran tó ní ẹ ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà, kì í ṣe bí kẹ́ ẹ máa lọ tó bá ń bọ̀ gún yẹn ò túmọ̀ sí pé o ṣe ìṣẹ̀ṣe o. Tó bá ń bọ Bàtálá ìṣẹ̀ṣe kọ́, tó bá ń bèṣù ìṣẹ̀ṣe kọ́. Ihun tó ń ṣe ni wípé òun jọ́sìn, òun sìn nǹkan yẹn ni. Tó bá gbọ́nú ewì tí mo ké yẹn, wọ́n ní ìyá ẹni ìṣẹ̀ṣe, bàbá ẹni ìṣẹ̀ṣe, orí ẹni ní ìṣẹ̀ṣe. Gbogbo ẹni tó bá jù wá lọ ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe là bá bọ ká tó bọ̀rìṣà. So definitely ìwọ yóò ń ṣe oníṣẹ̀ṣe náà. Olè ni ẹ, olè, o kàn ń jalè lórí social media. Ó ń fi ìṣẹ̀ṣe ẹ fi ń pa irọ́, ẹ fi ń lu jìbìtì. Ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ẹ wà lámọ̀ oníṣẹ̀ṣe. So
èmi ò ní much láti sọ pẹ̀lú ọmọ yìí, but if not because of pé àwọn èèyàn ń gbé wá bá mi pé kinní kan tí mo wá rí tó tún sọ pẹ̀lú ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́, mo wá wò pé kinní tí kì í bá ṣe pórí ò pé ọpọlọ ẹ lọ. Ẹni tá a pè ní ọba gbogbo ilẹ̀ Yorùbá presently ó ní Ọọ̀ni of Ifẹ̀. Wo bí K1 the ultimate bí wọ́n ṣe kí. ẹni bá kọlù ní kọlù kan. ó ṣàtọ́kọ̀ òde fẹ̀ wá sílé ayé o ọ̀rọ̀ lé o. Oníṣẹṣe bó ti dẹ̀rù jẹjẹ. Oníṣẹṣe kábíyèsí. ó ń bá ọmọ fọlá sọ̀rọ̀. ògùn àwọ̀ bó ti di ó. Wọ́n kí ọba pẹ̀lú bíbọ ọwọ́ fún ọba ìlú, fún ọba ilẹ̀ Yorùbá pátápátá, wọ́n wá bọ̀ wọ́n lọ́wọ́. Òpònú ààrẹ ayírádá ààrẹ, àmọ́ torí hatred tó ti ní sí Islam yẹn ló jẹ́ kó jáde. Idiot ààrẹ ò rí nǹkan kan sọ sí eléyìí wípé bàbá K1 tó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ torí o ti mọ̀ pé tó bá sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí o máa nàjà dọ́dọ̀ ẹ̀. K1 ò dẹ̀ lè nàjà dọ́dọ̀ ọrú ìwọ lòpònú ayírádá yìí. Lẹ́yìn yẹn nígbà tí bàbá wọn bá sọjọ́ ní gbogbo ẹ̀yọ́ ọba kábíyèsí ẹ bá ti rí gómìnà ẹ máa dìde ni ọyẹ dìde. tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì. Ẹ dìde. Ẹ jókòó. Ẹ jókòó. Idiot òpònú ara ẹ̀ ò rọ́rọ̀ sọ́ngbà yẹn. Ó ṣe jẹ́ pé àwa mùsùlùmí àwa àfà lẹ́ ń fẹ́ máa rí fín ó rí pé òpònú. Irú wọ oníjìbìtì ọ̀rọ̀ ẹ̀ ṣìkù tó gbọ́ wàláhì ẹjọ́ ẹ tí wọ́n mú wá síwájú mi tó tébù síwájú mi kì í ṣe má ìkọ́nú ẹ̀ ni mo sọ yẹn. Dìbọ́ǹkì mi tó bá gba owó diabetes lọ́wọ́ èèyàn ìfẹ́ dárúkọ ìsìfẹ́ sọ anything torí pé mo kàn wù ẹ́ pé mi ìfẹ́ tánìṣì méje, àmọ́ ọ̀rọ̀ tó ń sọ ti máa ń pọ̀ jù. Ìwà máa ṣẹnu pátápátá bẹ́ẹ̀ ni pé ìwọ tó ò ṣe kọkọ sí lára ẹ̀. Òkè torí wọ́n ti lọ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ẹ ló ti wò pé o ti jẹ́ oníṣẹ̀ṣe. Ìdí ẹgbẹ́ tán fi lélẹ̀ fún ẹ kí ló fi lápá rẹ nínú ayé ẹ sọ fún wa. Ìdí ẹgbẹ́ tí wọ́n fi lélẹ̀ fún ẹ yẹn tó ń ṣe lọ́dọọdún yẹn kí ló fi lápá rẹ ń gbèsè ayé abóró pa àmọ́ ẹ ni. Mo kún Báyọ̀ Àfọlábí wo mí dáadáa, mo sọ fún ẹ ọmọ oníṣẹ̀ṣe ni mí. Pàtàkì ni bàbá tiwa jẹ́ nílùú Abẹ́òkúta nínú àwọn gbòógì nínú àwọn oníṣègùn. Àfà torí àmọ́ ìpè tọlọ́hun nù a gbọ́dọ̀ tẹ̀lé tọlọ́hun káfíń tó ń jọ mọ́ ẹbọ sílẹ̀. Kí ló wá kàn wá pẹ̀lú tiẹ̀ tó bá dẹ̀ ti rí nǹkan kan wá sáré jáde wàá máa sọ̀rọ̀ meanwhile òun fi social media yìí òun fi ń gbá àwọn èèyàn ni òun fi ń ṣolóṣó òun fi ń lu jìbìtì pé alágbo ni ẹ́ o sì ń ṣalágbo o mọ nǹkan kan pa àgbo. Ṣé bó làwa sọ yìí òun rèé ẹgẹ́ tuntun sọ oògùn ìtọ̀ ṣúgà diabetes tá a bá mú kọ́ńblá làtàjò tá a bá dà sínú omi ragolis water tá a bá mú ó di dandan kíkì níyẹn ó lọ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ewé ara àgbà ewé àsùnwòn èyìnbó ṣé ń gbọ́ mi ṣá kọ́ńbílálà ìyèrè àti ṣúgà oníkóró tá a bá sá gbogbo àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú á wá gé kéékèèké tá a bá sá gbogbo ẹ̀ tó gbẹ á wá lọ lọ́ tàbí ká já lẹ́nu ẹ̀rọ á máa wá fi mu kọ́ gbóná téèyàn ẹni tó bá ti ń ṣe é tójú onítọ̀ ṣúgà tó bá ń lò tó fi ń mú ẹ̀kọ́ gbóná dáadáa ó di dandan kíkì níyẹn ó fi lẹ̀ lára ẹ̀ nìyẹn. Ṣé wọ́n mọ̀ pé tí gbogbo orú nǹkan yìí ṣé wọ́n lè sọ lórí ẹ yé lo jìbìtì lórí social media náà ẹ sì máa parọ́ ẹ máa wá gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ máa lu jìbìtì lọ́wọ́ àwọn èèyàn ìyí tí ò tó gbogbo tá a dárúkọ kalẹ̀ tá a bá ní ká ṣe bóyá ló wọ 50,000 ìwọ sì ń gba 100 ó ń gba almost 400,000 lọ́wọ́ àwọn èèyàn. Irú ẹ wá ń jáde òun sọ̀rọ̀ sí mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ ìwọ tí gbogbo ìgbẹ́ kún gbogbo bàbàrà díẹ̀. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ pé níbi tó bá ti ń jẹ́
ọ̀nà ajá tó bá máa sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ o. Ẹ pè é dáadáa. Ìwọ lọlọ́pàá pè tó ń sọ fọlọ́pàá pé tó bẹ̀ láti pè ẹ́ ìwọ. Ọ ń wù ẹ́ pé torí ojóbìnrin ni gbogbo ìgbà tí wọ́n mú kéèsì ẹ wá fún mi mo wò pé torí ojóbìnrin lèmi ò ṣe fẹ́ sọ̀rọ̀ sí. Láyé ẹ má tún sọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́. Èmi ò threaten ẹ o, àmọ́ tó bá tún ti sọ fáìlì mi àtúgbé jáde dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí. Tó bá já sí pé irọ́ là ń pamọ́ ẹ dìbọ́ǹkì ẹ̀. Ìwọ idiot ọmọ yìí òpònú irú ẹ wá ń ṣẹnu wáyàwáyà sí irú wa. Ó ga o, Ọlọ́run á ṣàánú wa. Gbogbo àwa mùsùlùmí ẹ má jà bínú sọ̀rọ̀ eléyìí ò relevant nínú ayé. Olóṣó ló ń ṣe, òṣì ló ń ṣe kiri orí social media, ó lè kó gbàyàn kó lu jìbìtì kó lu 419 ló ń ṣe, kò ń ṣe oníṣẹ̀ṣe rárá. Mo tọ́ sí ń pè níṣẹ̀ṣe òun ni pé ká wọ agbádá ká wọ bùbá ká bọ̀wọ̀ fún ìyá wa ká bọ̀wọ̀ fún bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ nínú ewì tí mo kà yẹn. Òkun ṣú nàrenàre ọ̀sà ṣú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹlẹ́sàn rẹ̀sán alásàn ràsán omi orí ọ̀tá ò gbọ́dọ̀ dá àgbàmọ̀léwọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ wò wọ́n rí i pé kò sunwọ̀n rárá wọ́n fi irun gbágún ojú wọ́n fi irun gbọ̀n díyà gbingbin ìṣẹ̀ṣe ni wọ́n dífá fún eléyìí tí ń ṣe olórí orò níwàrun ìyá ẹni ní ìṣẹ̀ṣe bàbá ẹni ní ìṣẹ̀ṣe orí ẹni ní ìṣẹ̀ṣe olódùmarè ìṣẹ̀ṣe là bá bọ ká tó bọ̀rìṣà. ní tó ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn kẹ́ ẹ tó bọ̀rìṣà náà sọ kì í ṣe pé kẹ́ ẹ bọ̀rìṣà kẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe. Ìwọ jẹ́ ọ̀tí ọmọ òpònú ayérádà yìí. Gbogbo ẹ̀yin mùsùlùmí náà tẹ wá ń kọ́mẹ̀ntì sábẹ̀ yìí nìkan tí ìbá epo rí yín ò pé wọ́n ń bú Islam inú wẹ́ẹ́dẹ̀ ń dùn torí pé tí wọ́n fẹ́ jẹ torí pé wọ́n ń bú ìmọ̀dídì mọ́ọ̀mù ìlú Ògbómọ̀ṣọ́ àmọ́ ìwọ sì jẹ́ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ yẹn torí tí wọ́n wá fẹ́ jẹ wá ń torí ẹ̀ dáṣà nítorí ṣe ẹ̀ dà ẹ̀ rí pé ẹ ponú. Alhamdulillah bàbá wọn ló wá ló mẹrú ẹ̀ wọ́n ti wá ku gbogbo yín lọ́rọ̀ náà pé ṣe ẹ̀yin àáfàá Ọlọ́run kó ṣàánú wa wọ́n wá ń forí ọpọlọ yín ṣeré. Ọlọ́run níjó bàjẹ́ jàre. Mi ò mọ rísìn tí èèyàn kan lásán tó máa náà fẹ́ yọ ẹnu yọmọyọmọ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ èèyàn ní wọ́n ràn wọ́n ràn yìí. Ọlọ́run níjó bàjẹ́ bẹ́ẹ̀ ní kankan wa jàre. Sàlámù aláìkùm.